ká tọrọ fún ọmọ ìyá wa kọ́lọ̀ bá láwọn ẹnu aburú tó dé yìí wọ́n sì fi rú ẹ̀kàn wá násìrà ńlá ni kẹ́gbẹ́ wọ́n pa ẹgbẹ̀rún èèyàn mẹ́wàá wọ́n àgí wọn 10,000 Muslims kò sí gbọ́ mbò ní Islam náà wà mbò ní mọ̀ náà wà àdúgbò tá ń pa ní tí lè lè máa dákẹ́ sí tí a bá jẹ́ àfáà gidi sí tí a máa dákẹ́ sí rẹ̀ ẹ̀yìn ọdún Ọlọ́run ó dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ìjà páyọ Ọlọ́run ẹjá páyọ Ọlọ́run ẹjá sọ́wọ́ Ọlọ́run ká máa ṣe Ọlọ́run ká máa ṣe ká sì máa débi Ọlọ́run ká jìnà sí ọkùnrin wa ọ̀dọ́wọ́ wa obìnrin wa ọ̀dọ́wọ́ wa ẹ̀yin olówó ọ̀dọ́wọ́ yín ẹ̀yin tálákà náà ọ̀dọ́wọ́ yín ẹ̀yin olórí ẹ̀yin ọmọlẹ́yìn ọ̀dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin àfáà àwọn àfáà àwọn ọmọ kéwú ọ̀dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àwọn àjàmá ọ̀dọ́wọ́ wa ẹ páyọ Ọlọ́run ilé ayé ìkọlò pé ìrìn àjò àkó ń bẹ́ o tàlàfẹ́ fi jọ wọ́n tọ́bá àìbá kú láyé àbábá Muhammadu àbábọ́nsẹ́lá mọ́tọ́lọ́fẹ́ fi jọ alọ́ anábẹ́ òsìfẹ́ sínú òkùnkùn ó ní ọjọ́ orí àwọn àjọ ohun ànábì láàrin 60 ọdún sáàdọ́rin ọdún ni bẹ́ẹ̀nà 60 wa 70 aw kama sọ́sọ́lá olókè ilẹ̀ tí ó ma kọjá abẹ́ ìyẹn náà máa sírù gbà tí yẹn lè jáde láyé ó ti fọ́ ní maximum between 60 and 70 wájá mú 70 tó 70 bá ní ó wà ní age of 40 òkútàtì wọ́n náà wọ́n tí ó bá sí ìsí o èmi yóò lè kọjá 30 ó wà ní age of 50 kí ni maximum tó kù 20 tí ó bá sí ìsí mi ò lè kọjá 20 years láyé ó wà ní 60 kí ló kù which was 70 injury time no attention ni whistle ti kini le blow àwọn sàábé àwọn ará Madina látọ̀ mọ́ 40 ọdún láti máa múra ìkúlẹ̀ láyé ó ti fúyẹ́lẹ̀ mi wọn ni wọ́n máa wábọ̀ náà fẹ́ dùn àlìkíámà láti age of 40 ilé ayé ó ti máa fúyẹ́ lẹ́yìn tó lè lọ́kàn wá báyìí Ọlọ́run ṣàánú wa ọ̀ jẹ́ àtàn lórí dáadáa ẹ̀rì ọ̀rọ̀ kan wà nílẹ̀ tọ́lọ́pọ̀ mọ́ ìdá sọ̀tán tó sì nípa ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa láàgbọ́ pọ̀lọpọ̀ wa láàmọ́ ìròyìn ògbé àwọn àfá ọ̀sọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ Monday tó lọ ìṣẹ̀lẹ̀ burúkú ni ìṣẹ̀lẹ̀ burú ni fáwọn mùsùlùmí o náà ni wípé àwọn Zionist ní Israel àwọn mùsùlùmí tí a jọ ma Palestine tí a jọ ma Lárúbáwá tí wọ́n bẹ ní ẹ̀wọ̀n wọ́n jẹ́ 9,500 ẹlòmí ń lọ lẹ́nu ọ̀nà lọ mú ẹlòmí ń fẹ́ wọ mọ́tò ní àmú ẹlòmí ló kó ń síse oko lọ́wọ́ ni wọ́n mú ẹlòmí ń pẹja lọ ní àmú wọ́n sì lọ sí tàbí wọ́n wá sí ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán wọn wá jẹ́ 9,500 àwọn obìnrin tí a wà láàrin wọn wọ́n jẹ́ 133 ọmọdé kéékèèké tí ó mọ́wọ́ mẹ́jọ ọgbọ́n àwọn jẹ́ 350
àwọn ọkùnrin jẹ́ 9,070 tó bá hàdí ẹ papọ̀ yóò fẹ́ ní 9,500. wọ́n wá discuss lórí ọ̀rọ̀ ń bù láti wọ́n ní ẹjẹ́ hàngí wọn ni hàngí wọn apá wọn wọ́n wá foot lọ́jọ́ Monday tọ́lọ. àwọn tí a wá ní ẹ̀pà wọn wọ́n jẹ́ 62 nínú foot. àwọn tí a ní ẹmọ́pà wọn ó jẹ́ 48. kí ni wọ́n sọ yẹn ẹ̀pà wọn gbogbo ayé ló tó wá ń pariwo báyìí gbogbo ayé ló ti ń pariwo báyìí gbogbo àwọn àfáà ńláńláńláńláńlá gbogbo àwọn bọ́ọ̀dì Islam ńláńláńlá gbogbo àwọn ìlú tó nítumọ̀ láti pariwo kí a pa ẹgbẹ̀rún mẹ́wàá èèyàn láìṣẹ̀ láìrò nílẹ̀ ayé yìí kódà bí United Nations ti ó ṣe useless tó yẹ ó ṣe useless ó náà ti ń pariwo European Union ó náà ti ń pariwo báwọn tàà ń sọ èrò létí gbogbo jẹ́ bá jà sí gbé ni ìmọ̀ràn tàà bá káwọn fún àwọn ọmọ ìyá wa ní pé ẹ ṣe sùúrù ó ṣe é ṣe ẹ fẹ́ gba ṣàhádà nù ẹ fẹ́ kúkú oríire ni ẹ má bànújẹ́ wọ́n fẹ́ ràn yín lọ ní lọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn tí ń gbé gbèsè tí a lè gbé ṣùgbọ́n ọlọ́jọ́ ní túnmọ̀ ni wọ́n ní ká pariwo fáyé ká ṣépè fún àwọn Zionist àgbẹ̀ bá nífẹ̀ẹ́ wọn àtẹ́tọ́ bá ń sọ̀rọ̀ gbé wọn káwọ àwọn lẹ́pẹ̀ tó dáa ká ìtọrọ fún ọmọ ìyá wa kọ́lọ̀ bá láwọn inú aburú tó dé yìí wọ́n sì fi rú ẹ̀kàn wá násìrà ńlá ni kẹ́gbẹ́ wọ́n pa ẹgbẹ̀rún èèyàn mẹ́wàá wọ́n hàngí wọn 10,000 Muslims kò sí gbọ́ mbò ní Islam náà wà mbò ní mọ̀ náà wà àdúgbò tá ń pa ní tí lè lè yà máa dákẹ́ sí tí a bá jẹ́ àfá gidi sí tí a máa dákẹ́ sí rẹ̀ tí arọ́ táyàn kọjá bí tó yẹ ṣùgbọ́n bá ní gbogbo nǹkan alọ́lọ́n ọlọ́nà lábẹ́ ó burú jù bá ní ọ̀tẹ́lẹ̀ fún àwọn mùsùlùmí masalasi ẹ̀ náà ní masakasọ́ inú bìdáyà ní àyà bàbá bọ́nù kẹsìnà ni wọ́n ti pa mùsùlùmí sínú ẹ̀rí náà jẹ́ 70,000 jọ kan kí ni 10,000 wọ́n lẹ́gbẹ̀ẹ́ 70,000 kìí sẹ́ta ìtẹ́kí pàwọ́ ẹ̀sẹ̀ tuntun ní Iraq wọ́n ti pa àwọn èèyàn ní Iraq rí tó lé mílíọ̀n níjọ́ ní kìí sẹ́tì sí táwọn Amẹ́ríkà sẹ́ pa ní 90s tabaka àtàrílì káàmì búnà àfíìr ó ní òun kábàámà pé ya ahun bí o sásìkò yẹ òun kábàámà pé òun kọrú ìtàn bá ilẹ̀ fún mùsùlùmí tó pé tó wọ́n bá kọ́ ìtànyọ́ sọnù ọmọ ṣe òkí ní àwọn bí sásìkò yẹ sí ìtàn gbé lọ àwọn mùsùlùmí tún wọ́n tájì bàkanáà ń pa àwọn àfá Islam wọ́n dú wọn ààyè ni wọ́n ń pa wọ́n á fó igun apá wọn wọ́n á fó igun ẹsẹ̀ wọn wọ́n á fó igun ẹfà wọn wọ́n á kú bẹ́ẹ̀ wọ́n kó tí àwọn ìdà sómi odò kún wọ́n ń gborí ẹ kọjá tẹ́gbà kó ti tánfà mùsùlùmí wọ́n tó tájẹ́ ummatuna lan tamuta ìjọ ìsìlámù lè kú àtúnwà lásìkò kan rẹ̀ àbí Ọlọ́run bá níkẹ́ ọlá wọ́lọ́bá tó ní gbogbo àsìkò wọ́lọ́bá ọlẹ́ mọ́sá ìlú ti wà lóòtà mùsùlùmí àwọn tí a ní afẹ́ pa ẹmọ́ fún wọn ṣe o mọ́ gbà wọn láàyè rẹ̀ o a ń bẹ̀ ní Ọlọ́run láàrin kásíkáyà ọlọ́mọ yìí kan padà gbogbo tó jẹ́ agbára rẹ̀ Ọlọ́run kò náà ní kí o fi lóòtà mùsùlùmí káàkiri orílẹ̀ ayé ọba ìlú Nàìjíríà mọ́sá ìlú tàwa náà ìjọba àpapọ̀ bá náà pẹ̀lú wọn ìjọba sí ìjọba bílẹ̀ ìjọba ní kọ̀ọ̀kan wọn náà mọ́sá pẹ̀lú wa mọ́sá sí ẹnìkan ọlọ́mọdé kọ́ dáró ẹgbẹ́ ọlọ́mọdé kọ́ dáró àtẹgbẹ́ àgbà àtẹgbẹ́ ọmọdé àtẹgbẹ́ pàtàkì mọ́sá pẹ̀lú wọn. Allahu Akbar.